ṣé bá ṣe máa wò lórílẹ̀‐èdè nàìjíríà leléyìí, ebi ń paráàlú síbẹ̀síbẹ̀ àwọn fúlàní darandaran wọ́n sì ń ṣọṣẹ́ wọn lójoojúmọ́. Kì í wá ṣe ilẹ̀ yorùbá nìkan ṣo, kódà títí kan ilẹ̀ apá àríwá ilẹ̀ wa lórílẹ̀‐èdè nàìjíríà. Ẹ tún wá gbọ́ titun, ẹ̀yin ọmọlẹ̀ kóòtù òjíire, ẹ̀yin ọmọ yorùbá, kẹ̀tún wá gbọ́ ohun tó fojú wọn rí lápá bíi báyìí lórílẹ̀‐èdè nàìjíríà. Bí àdúrà tí gbogbo wa ń gbà òun náà ni wípé tá a bá jìyà tá a jìṣẹ́, ṣèbí ká jèrè ìyà tá a jẹ. Òun náà ni àgbẹ̀ tó fi odindi ọdún kan tó fi gbin èrè oko tó sì ń dúró de àsìkò ìkórè tí àwọn fúlàní darandaran tí wọ́n sì wọnú oko ọ̀hún tí wọ́n sì sọ iná sí inú oko náà láì bìkítà àti láì náání gbogbo ìlà lórí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbẹ̀ wọ̀nyí tí wọ́n ti là kọjá lásìkò ìgbà tí wọ́n ń gbin èrè oko wọn. Ìṣẹ̀lẹ̀ yìí ló máa ṣẹlẹ̀ lábúlé Kwagao níjọba ìbílẹ̀ Birnin Gwari ní ìpínlẹ̀ Kaduna, níbi tí wọ́n ti ní àwọn agbésùmọ̀mí fúlàní darandaran tí wọ́n ti ya wọnú oko tó sì jẹ́ oko àgbàdo, níbi tí wọ́n ya wọnú oko yìí ní àṣálẹ́ ọjọ́ àìkú Sunday tó ṣẹ̀ kọjá lọ ní kòpẹ́kòpẹ́ yìí ni o. Kì í ṣe pé bóyá wọ́n kúkú ya àgbàdo ọ̀hún náà, wọ́n yà á sápò tàbí wọ́n jẹ ẹ́ tàbí wọ́n gbà á lọ́wọ́ àwọn olóko, wọn lọ tà á wọ́n sì kówó rẹ̀ sápò. Ìwà ìbìkítà, ìwà ìnáníkódà, ìwà ìkà òun náà leléyìí jẹ́ o. Ibẹ̀ ni fọ́nrán fídíò ló ti ń gborí ẹ̀rọ ayélujára kan bí àwọn fúlàní darandaran yìí bí wọ́n ṣe sọ iná sínú oko 6 ọ̀tọ̀ọ̀tọ̀ tí àwọn àgbàdo tí wọ́n ti yọ bọ̀kùàbọ̀kùà táwọn àgbẹ̀ tí wọ́n sì ń dúró de àsìkò ìkórè láti lè kó èrè oko ọ̀hún náà lọ sínú ọjà kí wọ́n lè tà á. Àwọn fúlàní aláìbìkítà ìkà wọ̀nyí ni wọ́n bá sọ iná sínú oko yìí, ló bá di wípé iná ń ranná nínú oko. Lára àwọn àgbẹ̀ afọkọ́sọ̀rọ̀ eléyìí tí wọ́n dáná sun oko wọn, ìkan lára wọn lórúkọ rẹ̀ ń jẹ́ Kábírù Hálílù Kwàgà. Ìyún ló ti kọ́kọ́ kó àpò eléyìí tó dín ní 140 ló ti kó èrè oko ọ̀hún náà lọ́sẹ̀ ní ọdún tó kọjá nínú oko rẹ̀ tó tún ń retí wípé ó ṣeéṣe kóhun kó àpò tí ò tó 200 lọ́dún yìí. Ṣùgbọ́n ríróǹtẹ̀ ènìyàn, ṣíṣe ń tọ́ lọ́nu àwọn fúlàní bá rírò àti ṣíṣe àwọn àgbẹ̀ yìí wọ́n bà á jẹ́ kódà ìkan lára àwọn àgbẹ̀ ọ̀hún náà tórúkọ tòun náà tún jẹ́ Sùrájò ló bẹ̀rẹ̀ sí ní kárímọ́nú tó ń fapá jánlẹ̀, bẹ́ẹ̀ sì dé ló ń yíra ńlẹ̀ wípé gbèsè màlélẹ́yìí fún òun nítorí pé òun ti ní ìrètí lọ́pọ̀ yanturu lórí àwọn nǹkan wọ̀nyí. Ó wá dàbẹ́ ní pé lórílẹ̀‐èdè Nàìjíríà yìí, ìwájú la ní àlẹ́yìn, àbẹ́yìn la ní àtẹ níwájú. A máa ń sọ nílẹ̀ Yorùbá wípé nílùú tó lọ́ba tó níjòyè, ìlú tó bá ń lọ́ba tó níjòyè ó túmọ̀ sí pé ìwà láabi, ìwà pálapàla kan kò lè ṣẹlẹ̀ níbẹ̀ nítorí pé ọba máa bá lórí gbogbo àwọn ìwà pálapàla ọ̀hún. Ẹ̀rù á sì máa bá gbogbo àwọn èèyàn tó lè fẹ́ hùwà láabi nítorí pé ìlú tó bá ti nọ́ba wọ́n mọ̀ pé ọba lè pàṣẹ. Kò wá sí ohun tó kan gbogbo àwọn ará bí yìí pẹ̀lú wípé ìlú tó lọ́ba tó níjòyè, kódà ìlú tó ní gómìnà àti ààrẹ orílẹ̀-èdè. Ẹ tún wá gbọ́ àwọn ajínigbé tí wọ́n ń ṣọṣẹ́ lápá bìkan lórílẹ̀‐èdè yìí. Àmọ́ ká dúpẹ́ lápá abẹ̀yẹn ká sì gbóṣùbà káre fún àwọn ọmọ ogun orílẹ̀‐èdè wa Nàìjíríà eléyìí tí wọ́n ní wọ́n máa rọ́wọ́ tó àwọn 12 nínú àwọn tí wọ́n ń jiyàn gbé ní lemọ́lemọ́ lórílẹ̀‐èdè yìí. Kódà wọ́n ní wọ́n gba ọ̀kadà 14 wọ́n gbà á lọ́wọ́ wọn àti àwọn ìbọn léwọ́ pístù wọ́n gba 2 lọ́wọ́ wọn. Bẹ́ẹ̀ sì rèé ọ̀pọ̀lọpọ̀ àwọn àpò igbó eléyìí tó kún dẹnu tí wọ́n máa ń fà tí wọ́n máa fi ń ṣiṣẹ́ láabi wọn, òun ni wọ́n sọ pé wọ́n gbà lọ́wọ́ wọn níbi tí wọ́n ní wọ́n ti ṣe ìkọlù sí wọn ní ọjọ́ 7 oṣù kọkànlá tá a wà nínú rẹ̀ yìí ọdún 2024. Ẹ wò ó, k'Elédùmarè ó ṣàánú wa lórílẹ̀‐èdè Nàìjíríà yìí. Ebi ń pa wá,
bẹ́ẹ̀ sì rèé ètò ààbò kò fẹsẹ̀ múlẹ̀. Gbogbo ohun tó sì ń ṣẹlẹ̀ yìí ó máa ń ṣojú àwọn ìjọba àpapọ̀ àti gbogbo àwọn ìjọba ìpínlẹ̀ gbogbo tí wọ́n sì rí ohun tó ń ṣẹlẹ̀ nígbà tí àwọn àgbẹ̀ tí wọ́n fi gbogbo ìgbà tí wọ́n fi ń roko kí wọ́n lè kéré oko wálé fún àwọn aráàlú. Síbẹ̀síbẹ̀ tí àwọn wọ̀nyí tí wọ́n sì ń lọ sọ̀nà sínú rẹ̀, bí wọn ò bá sọná sínú rẹ̀ wọ́n á gbẹ̀mí lẹ́nu àwọn àgbẹ̀. A sì ń pariwo wípé ebi ń pa wá lórílẹ̀‐èdè Nàìjíríà yìí. Kàkà kó rọ̀ kòkòkò báyìí náà ló lè o, àfi bí ewé àgbọn. K'Elédùmarè ó ṣàánú kó bá wa dá sọ̀rọ̀ orílẹ̀‐èdè Nàìjíríà yìí. Ẹ má gbàgbé, ẹ bá wa share rẹ̀, ẹ pín, ẹ jẹ́ ó délé, ẹ subscribe sórí ìkànnì Olómi Ọgbọ́n TV yìí, ẹ tẹ notification bell ní gbogbo ìgbà tá a bá sì wà lórí agbègbè. Ẹ máa mọ̀ pé a ti dé o.